La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, sallallahu alaihi wasallam. Gbajúgbajà òṣèré Nollywood Taiwo Hassan eléyìí tí gbogbo ènìyàn mọ̀ sí Ògògó òun náà ló ti pàdánù ẹ̀mí rẹ̀ sọ́wọ́ ikú. Ọmọbìnrin rẹ̀ Kyra Taiwo ló fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ lójú òpó Instagram. Tẹ́ ẹ bá gbàgbé wípé nírọ̀lẹ́ ọjọ́ Ajé Monday ọjọ́ 17 oṣù kẹjọ ọdún 2026 òun náà ni ọmọ Ògògó obìnrin tórúkọ rẹ̀ ń jẹ́ Kyra Taiwo àti Lima Taiwo òun náà ni wọ́n rawọ́ ẹ̀bẹ̀ lójú òpó ayélujára fún àmọ̀ràn lórí ìlera àti ìrànlọ́wọ́ nípa bàbá wọn tó ń fẹ́ra pẹ̀lú ìpele 4 àìsàn jẹjẹrẹ kánsà. Ọ̀gbẹ́ni Taiwo Hassan Ògògó náà ló ti pàdánù ẹ̀mí rẹ̀ sọ́wọ́ àìsàn jẹjẹrẹ kánsà lẹ́ni ọdún 64 66 years lọ́jọ́ 23 oṣù kẹjọ tó sì jẹ́ pé ètò ìsìnkú rẹ̀ ó máa wáyé lọ́jọ́ 24 oṣù kẹjọ ọdún 2026. Àgbà aládùúrà wípé kọ́lọ́run bá wa foríjì olóògbé. Ìjàmbá ọkọ̀ ló ti wáyé ní ilé-iṣẹ́ ìfọ ọkọ̀ Exodus ládojúkọ ilé-iṣẹ́ ọlọ́pàá Mòrògbó. Ìjàmbá ọkọ̀ náà ló ní nǹkan ṣe pẹ̀lú bí àwọn ọkọ̀ akérò ìgbàlódé bíi méjì kan ṣe kọlura wọn ní ìpínlẹ̀ Èkó. Lójú ẹsẹ̀ làjọ tí mójútó ọ̀rọ̀ lílọ́bọ̀ ọkọ̀ ní ìpínlẹ̀ Èkó LASTMA gbé ìgbésẹ̀ akin lọ sí ibi ìṣẹ̀lẹ̀ náà. Bẹ́ẹ̀ làwọn ọlọ́pàá farahàn láti mójútó bí lọ́bọ̀ ọkọ̀ yóò ṣe tẹ̀síwájú láìsí ìṣòro. Ọkọ̀ akérò náà ló bàjẹ́ lọ́wọ́ iwájú púpọ̀. Kò dín láwọn ará ìlú bíi méje ni wọ́n ti papòdà. Bẹ́ẹ̀ làwọn bíi méje mìíràn tó farapa níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó wáyé lójúnà Kútígì Bìdá ìpínlẹ̀ Niger. Ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún ló ní nǹkan ṣe pẹ̀lú bí ọkọ̀ Toyota Sienna kan pẹ̀lú ọkọ̀ Mazda mìíràn ṣe kọlura wọn. Ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún ló ṣẹ̀ lọ́wọ́ aago 11 òwúrọ̀ ọjọ́ àìkú òní lábúlé Chebe lójúnà Kútígì Bìdá. Ọkọ̀ Mazda náà ló rìn àjò bọ̀ láti Minna lọ sí Mọ́kúá kó tó kọlu ọkọ̀ Sienna tó rìn àjò láti ìpínlẹ̀ Èkó lọ sí Minna. Ọkọ̀ Mazda ọ̀hún ló gbé èrò tí wọ́n tó bíi 8 níye. Bẹ́ẹ̀ ni ọkọ̀ Sienna ọ̀hún ni wọ́n gbé èrò tó kún fọ́nfọ́n. 7 nínú àwọn èrò inú ọkọ̀ Mazda náà ni wọ́n bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ. Àmọ́ ọmọdébìnrin kan ní orí padà wá kó yọ ńbẹ̀. Pẹ̀lú ìyàlẹ́nu, àwọn èrò inú ọkọ̀ Sienna náà tí wọ́n tó bíi 7 ni wọ́n kàn farapa lásán. Àmọ́ àwọn bíi 4 yòókù tí wọ́n bẹ nínú ọkọ̀ ọ̀hún lórí kó yọ láì farapa rárá. Lọ́wọ́lọ́wọ́ ìjọba ti bẹ̀rẹ̀ sí ní wá àwọn mọ̀lẹ́bí ọmọdé náà eléyìí tó rí padà wá kó yọ kí wọ́n lè mọ ìgbésẹ̀ lè tó kàn. Ọ̀gá àgbà lájọ tó mójútó ọ̀rọ̀ lọ́bọ̀ ọkọ̀ lójú òpónà dáàbòbò ẹ̀mí FRSC ìyẹn Aishat Seidu ló fi ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ máa pé àwọn bíi 18 níye ni wọ́n ń bẹ nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún ìyẹn 18. Bẹ́ẹ̀ sì rèé lórí kó àwọn kan yọ o àmọ́ àwọn bíi 2 ni wọ́n jẹ́ pé Olódùmarè àwọn bíi 2 mìíràn tó farapa pẹ̀lú bí àwọn bíi 4 kan bí wọ́n ṣe bọ́ nínú wàhálà ọ̀hún láì sí ìfarapa rárá ìyẹn ní ìpínlẹ̀ Niger. Ààrẹ tuntun lẹ́gbẹ́ àwọn òṣìṣẹ́ àgbà iléeṣẹ́ elépo pẹ̀lú afẹ́fẹ́ gáàsì nílẹ̀ wa Nàìjíríà Comrade Bọ̀sún Ọlábìyí Àgòrò ti ṣèlérí àti tẹ̀lé ipa rere adarí tẹ́lẹ̀ lẹ́gbẹ́ náà ìyẹn Festus Osifo lẹ́ǹtí sáà rẹ̀ nípò rẹ̀ ti tẹnugbẹ́pọ̀ tán máa mẹ́nuba bí àwọn adarí ìṣáájú náà ṣe fi ipa rere lélẹ̀ fún ìdúróṣinṣin ẹgbẹ́ náà. Ọlábìyí Àgòrò ló fi èyí síta bí ó ṣe ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ sọ̀rọ̀ ní kété tó jáwé olúborí gẹ́gẹ́ bí adarí tuntun lẹ́gbẹ́ náà lọ́jọ́ àbámẹ́ta ní olúluwa Àbújá. Ó wá ṣàpèjúwe Osifo gẹ́gẹ́ bí adarí táwọn ọmọ ẹgbẹ́ náà rí ipa rẹ̀ dáadáa lẹ́yìn tó bọ̀wọ̀ fún òfin ẹgbẹ́ tó sì ní ìfarajì fún ẹgbẹ́ lápapọ̀. Kò ṣàìgbàgbé bí Osifo ṣe fún ẹgbẹ́ náà ní ohùn máa dúró ṣinṣin sẹ́yìn àwọn ọmọ ẹgbẹ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà kọ̀ àti tò sẹ́yìn àwọn alágbára nílẹ̀ wa Nàìjíríà.
òun náà wá ṣèlérí àti mójútó àwọn nǹkan mìíràn tí wọ́n tó bíi márùn níye eléyìí tí yóò mú kí ìdàgbàsókè ó dé bá ẹgbẹ́ ọ̀hún látòrí dídáàbòbò iṣẹ́ àwọn òṣìṣẹ́ pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́, mímú àmúlédé bá ìfọwọ́sowọ́pọ̀ àti ìsọdọ̀kan lẹ́ka náà, dídá àwọn ọmọ ẹgbẹ́ náà lẹ́kọ̀ọ́ lóòrèkóòrè, ríró àwọn obìnrin lágbára, ìmójútó ètò ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ pẹ̀lú ìsọdọ̀kan ẹgbẹ́ ọ̀hún lápapọ̀. Iléeṣẹ́ ológun ojú òfurufú nílẹ̀ wa Nàìjíríà bẹ̀rẹ̀ iṣẹ́ àkànṣe ìkọlù àwọn alákatakítí, àwọn agbésùmọ̀mí pẹ̀lú àwọn oníwà ọ̀daràn lóríṣiríṣi lójúnà àti lè wá àlàáfíà pẹ̀lú ààbò tó péye lápá àríwá ìwọ̀ oòrùn ilẹ̀ yìí. Ìgbésẹ̀ ọ̀hún ni iléeṣẹ́ ológun gbé lábẹ́ iṣẹ́ àkànṣe Operation Anon Cafe. Iléeṣẹ́ ológun ni wọ́n fèyí léde lójú òpó X wọn máa ṣèlérí ààbò tó fẹsẹ̀ múlẹ̀ dáadáa nílẹ̀ wa Nàìjíríà. Iléeṣẹ́ elétò ààbò náà ni wọ́n gùn lé iṣẹ́ àkànṣe ọ̀hún pẹ̀lú ìrànwọ́ àwọn iléeṣẹ́ elétò ààbò yòókù tí wọ́n ń bẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Wọ́n wá ṣèlérí wàgbọ́dẹ́kun àwọn ìwà ọ̀daràn, dídáàbòbò ẹ̀mí pẹ̀lú dúkìá àwọn ará ìlú kí àlàáfíà ó bá lè jọba jákèjádò orílẹ̀‐èdè wa Nàìjíríà lápapọ̀. Iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ wa Nàìjíríà ẹ̀ka wọn ní ìpínlẹ̀ Rivers ráwọ́ tó àwọn oníwà ọ̀daràn olè jẹgúdà pálí tí wọ́n ń fi àwọn ará ìlú làkàlàkà nínú ọkọ̀. Àṣeyọrí náà ni wọ́n mú ṣe ní ìbámu pẹ̀lú àṣẹ alábòójútó iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers Olúgbénga Adépọ̀jù. Àwọn òṣìṣẹ́ elétò ààbò náà ni wọ́n ráwọ́ tó àwọn ọmọ ikọ̀ oníwà ọ̀daràn ọ̀hún tí wọ́n jẹ́ ọ̀gá ọlọ́ṣà inú ọkọ̀. Èyí wọ́n fi ojoojúmọ́ dágbó ìpínlẹ̀ Rivers rú. Lára wọn la màtírí ọkùnrin bíi méjì tó ń ti obìnrin méjì pẹ̀lú. Àwọn afurasí ọ̀hún ni wọ́n máa ń sábà ṣe bí èrò inú ọkọ̀ ìyẹn nítòsí afárá ẹlẹ́sẹ̀ kan tó wà ní ìpínlẹ̀ Rivers. Àmọ́ bí àwọn èrò ọ̀hún bá ti kún tán nínú ọkọ̀ bámbám níṣẹ́ ni wọn yóò fa ìbọn yọ bẹ̀rẹ̀ sí ní jẹun lólè, máa gba ohun èyí wọn lọ́wọ́ wọn, bẹ́ẹ̀ sì rèé máa dúnkòkò mọ́ nínú ọkọ̀ ọ̀hún. Pẹ̀lú àlàyé àwọn oníṣẹ́ láabi náà ni wọ́n jẹ arábìnrin kan lólè mílíọ̀nù kan ẹ̀sùn mẹ́jọ owó náírà 1.8 million naira. Lára àwọn afurasí tó wọ́n òfin bà ní Ifeanyi Ugo, Paulina Ibe, Nneka Sunday, Christopher Ibe pẹ̀lú Onyinyechi Ibe. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ará ìlú kan eléyìí tí wọ́n jí gbé ló mú kí iléeṣẹ́ ọlọ́pàá ó láǹfààní láti lè tọpinpin wọn dé ibùba wọn o kí ọwọ́ òfin ó tún bà wọ́n. Ọ̀dọ́kùnrin kan Olúwadámiláre Àyìnlá ẹni ọdún mọ́kànlélọ́gbọ̀n 31 years ló ti dàwátì báyìí ní ìpínlẹ̀ Èkó. Àwọn mọ̀lẹ́bí Àyìnlá ni wọ́n fi èyí léde máa pé Olúwadámiláre làwọn rí kẹ́yìn lọ́jọ́bọ̀ ní ìjọra Bádíà ìpínlẹ̀ Èkó bí ó ṣe fi ilé ìgbé rẹ̀ sílẹ̀ lọ́sẹ̀dù iṣẹ́. Wọ́n wá rọ ẹnikẹ́ni tó bá kẹ́ fi ẹni wọn kí ó tètè ké sí iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó bá súnmọ́ wọn. Lẹ́yìn táwọn ará ìlú kan kọlu májèlé oúnjẹ tó ṣe àkóbá tó pọ̀ fún wọn ní agbègbè Iyama ìjọba ìbílẹ̀ Òkè yìí ní ìpínlẹ̀ Kogi. Iye àwọn ará ìlú tí wọ́n ti padà wá bá ìṣẹ̀lẹ̀ náà lọ ni wọ́n mà ti tó bíi 5 níye báyìí. Májèlé inú oúnjẹ ọ̀hún ni wọ́n kó wọ́n kọlù nínú àmàlà kan tí wọ́n rò, bó tilẹ̀ jẹ́ pé àwọn bíi 2 lórí kó yọ. Lẹ́yìn ilé ìwòsàn dá wọn sílẹ̀ ní kété tí wọ́n gba ìtọ́jú tán ní ilé ìwòsàn ìjọba ìpínlẹ̀ Kogi. Lọ́wọ́lọ́wọ́ iléeṣẹ́ elétò ìlera ìpínlẹ̀ Kogi ni wọ́n ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ìjọba tó mójútó ọ̀rọ̀ ètò ìlera tó ń ti àjọ elétò ìlera àgbáyé kí wọ́n lè mọ ohun tó ṣokùnfà májèlé ọ̀hún eléyìí tó wà nínú èlùbọ́ àti nǹkan mìíràn tí wọ́n rò láti fi ṣe oúnjẹ fún àwọn tí wọ́n jẹ́ ará ìlú ọ̀hún. Ìyẹn lágbègbè náà iṣẹ́ náà ni wọ́n yóò mú ṣe pẹ̀lú ìrànwọ́ iléeṣẹ́ ìjọba tó mójútó ọ̀rọ̀ ohun ọ̀gbìn ní ìpínlẹ̀ Kogi. Ìjọba ìpínlẹ̀ Niger ni wọ́n ti pa láṣẹ kí àwọn òṣìṣẹ́ elétò ààbò tí ń bẹ ní ìpínlẹ̀ Niger ó bẹ̀rẹ̀ sí mú iṣẹ́ ṣe o, máa ṣe àwárí àwọn ará ìlú tòun ti àwọn tí wọ́n lọ rí kírun táwọn àtìláwí ajínigbé jí gbé ìyẹn ní ọjọ́ Ẹtì ọ̀sẹ̀ tó kọjá lọ ní ìlú kan tí wọ́n pè ní Panya eléyìí tí ó wà ní agbègbè Àkárí ní ìjọba ìbílẹ̀ Bọ̀gò ìpínlẹ̀ Niger. Àṣẹ ọ̀hún ló wáyé lẹ́yìn tí àwọn àtìláwí oníṣẹ́ láabi ọ̀hún tí wọ́n ṣe ìkọlù sí ìlú Gidanzana tí wọ́n ti Panya eléyìí tó wà ní ìpínlẹ̀ Niger ọ̀hún ìyẹn ní ọjọ́ Ẹtì lákòókò tí àwọn ará ìlú ń kírun lọ́wọ́. Àwọn àtìláwí oníwà ọ̀daràn náà ni wọ́n ṣe ìkọlù sí àwọn ará ìlú iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbèsà lọ́mbẹ̀. Alámòjútó fún ọ̀rọ̀ ìròyìn àti ìlanilọ́yẹ̀ ní ìpínlẹ̀ Niger Obed Enana ló fèyí léde máa pé ìjọba ìpínlẹ̀ ọ̀hún ló ti pa láṣẹ fún àwọn òṣìṣẹ́ elétò ààbò láti dìde fúyà lọ́ọ̀rì wá àwọn mùmínì àti mùmínà òdodo náà tí wọ́n jí gbé sálọ nínú mọ́ṣáláṣí
lákòókò tí wọ́n ń kí wọn lọ́wọ́ bó tilẹ̀ jẹ́ pé àwọn kan ni wọ́n láǹfààní láti fẹsẹ̀ fẹ́ o àmọ́ àwọn díẹ̀ tí wọ́n jí gbé lọ àwọn ò tí ì mọyì wọn gan ló ní pàtó ìjọba ti wá ṣèlérí láti ṣe àwárí àwọn tí wọ́n jí gbé náà máa pé àwọn oníṣẹ́ láabi ọ̀hún làwọn ṣetán láti fi mú wọn dọ́rin o bí ọwọ́ òfin bá tẹ̀ wọ́n. gómìnà ìpínlẹ̀ Niger Mohammed Bago ló padà wá gbé àṣẹ ọ̀hún kalẹ̀ fún àwọn òṣìṣẹ́ elétò ààbò ìyẹn lónìí tí ń ṣe ọjọ́ àìkú. àwọn òṣìṣẹ́ àjọ elétò ààbò ara ẹni làbò ìlú NSCDC nípínlẹ̀ Edo náà ni wọ́n ti rọ́wọ́ tó àwọn afurasí mẹ́ta lórí ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú jìbìtì ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ Facebook tí wọ́n sọ wípé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan tó ń gbé ní ilẹ̀ Italy tó pàdánù owó tó ju mílíọ̀nù 7 náírà lọ. àwọn afurasí náà ní orúkọ wọn jẹ́ Peter Odion ẹni ọdún 21 21 years, Anthony Ernest ẹni 20 ọdún 20 years àti Destiny Saturday ẹni 20 ọdún 20 years tí wọ́n rọ́wọ́ tó lágbègbè Ebele ìjọba ìbílẹ̀ Igun-Eben ní ìpínlẹ̀ Edo. àwọn ẹ̀ṣọ́ NSCDC wọ́n sọ di mímọ̀ wípé àwọn afurasí náà fọgbọ́n gbowó lọ́wọ́ ẹni tọ́rọ̀ ọ̀hún kàn pẹ̀lú lílo ojú òpó Facebook pẹ̀lú lílo àwòrán obìnrin láti máa fi bá a sọ̀rọ̀. lẹ́yìn náà ni wọ́n parọ́ fún un wípé ọ̀gbẹ́ni Saturday ó jẹ́ oníṣègùn tó lágbára tó sì lè bá a ṣe láti di ọlọ́rọ̀ rẹpẹtẹ. ẹni tọ́rọ̀ kàn náà sanwó fún wọn láti bá a ṣe àjò náà láì mọye ìgbà kó tó wá di wípé ó ṣàkíyèsí pé níṣe ni wọ́n ń fi ọgbọ́n gba owó lọ́wọ́ òun tó sì jẹ́ pé lẹ́yìn wá ìgbà náà ló bẹ àjọ NSCDC lọ́wẹ̀ látọ̀dọ̀ adájọ́ rẹ̀ kí wọ́n bá òun ṣe ìwádìí lórí ọ̀rọ̀ ọ̀hún. ọ̀gá àgbà àṣẹ elétò ààbò NSCDC nípínlẹ̀ náà Commandant Akitayo Saidi Ayinla ló pàṣẹ iṣẹ́ àkànṣe ìwádìí lórí jìbìtì náà lẹ́yìn ìwádìí pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ àti iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ náà ni wọ́n ti tọpasẹ̀ àwọn afurasí náà débi tí wọ́n ti rí wọn mú tó sì jẹ́ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ò ní wọ́n jẹ́wọ́ wípé àwọn lọ́wọ́ nínú ẹ̀sùn náà. So why did you collect over 6 million from him? Because the man said he wants to be rich and you decided to collect his money. Yes. What are you feeling now that you have been caught in the process? I'm feeling bad. Now come to me and tell me that I should act as a senior native doctor to him. So that was how I got involved, and I speak to the man on my WhatsApp and just convince him. Use my account number. Okay. When he came to me and said I wanted to use my account number, so I gave him my account number. So when the first sent the 2 million, he gave me 50,000.